ọba olúwo tẹ́lúwà tó ti fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn olóòṣà àwọn oníṣẹ̀ṣe tí wọ́n fẹ́ forúkọ wọn wọ́n fẹ́ fi ṣiṣẹ́ bí nídìí òòṣà. ẹ wò ọ̀rọ̀ yìí lágbára o. kábíyèsí tún ti jáde wọ́n jáde tán fún àwọn olóòṣà àwọn abọ̀rìṣà. kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé o tí ọba olúwo máa fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn abọ̀rìṣà débi pé wọ́n fi gbogbo orúkọ wọn lẹ́nu fọ́nrán yìí àtoríkì wọn àtorúkọ bàbá wọn àtorúkọ bàbá wọn àtorúkọ ìyá wọn wípé ẹni bá tó bẹ́ẹ̀ kó lọ pe orúkọ wọn nídìí òòṣà pé kò sí nǹkan kan tí ó ṣàwọn o. ẹ wo ọ̀rọ̀ yìí ìpèníjà ńlá ló máa jẹ́ fún gbogbo àwọn olóòṣà àwọn abọ̀rìṣà. kì í ṣe gbogbo kábíyèsí ló wá lè fi irú ìdánilójú àti ìgboyà báyìí sọ̀rọ̀ o nítorí pé oníkálukú ló mọ ohun tí wọ́n gbójúlé. àmọ́ bá a ṣe máa ń rí lórí fọ́nrán ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni kábíyèsí máa ń jẹ́ kó yá àwọn èèyàn pé ọlọ́wọ́n ọba nìkan náà ló tó gbójúlé ọlọ́wọ́n ọba nìkan náà ló yẹ ká máa pè ní ọba àwọn ọba. ọ̀pọ̀ ìgbà náà láti rí pé kábíyèsí máa ń jẹ́ kó yá àwọn ọba tó kù wípé ẹ wò àrólé ọba ló yẹ kẹ́ ẹ jẹ́ tí wọ́n sì máa ń jẹ́ kó yé wọn wípé ìbọrìṣà kò yẹ fún àwọn kábíyèsí. kí ni olúwo ló máa ṣẹlẹ̀ sí ẹni bá porí wọn níbi nídìí òòṣà tàbí tó lọ bẹ òòṣà lọ́wọ́ ẹ̀sẹ̀ wọn. ìpèníjà ńlá rèé o ẹ̀yin èèyàn wa. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ nù fọ́nrán yìí. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. kò sí bàbá ńlẹ náà tí ó gbé yín wálẹ̀ mọ́. ẹn tó bá ń ṣoògùn ó tún lọ múra sí. wọ́n lẹ́ ń bá ń ṣoògùn ó tún lọ múra sí. ẹ lọ fáwọn òòṣà yín ní èèwọ̀ kẹ́ lé mi mọ̀ràn yín. wọ́n ní ẹ lọ fọkọ àwọn fáwọn òòṣà yín léèwọ̀ kẹrin kẹpẹ tí wọ́n ṣe bánabaná ni. ẹtí gbogbo òòṣà yìí bá jẹ. ẹtí gbogbo òòṣà yìí bá jẹ ẹ lọ fún ẹ dákọ̀ bàbá olúwo sí. kábíyèsí kábíyèsí ìpèníjà ńlá rèé o. bó lọ̀rọ̀ yìí máa já sí Ọlọ́run nìkan ló mọ̀. bàbá mi ń jẹ́ Kọ́láwọlé lé Adéyẹmí àkànbí bàbá mi lè aṣọ àkànbí bàbá sọ́jà ìyá mi rúlé kọ́ ẹ dákọ̀ ẹ̀ sí kẹ́ ẹ bá ní èròjà tí ó pè é èròjà yín lè máa pè é. ẹ bá dákọ̀ gbogbo àwọn tí mo sọ sí kẹ́ ní ọmọ ẹni báyìí ọmọ ẹ anídìí ó kọ bàbá anídìí gbogbo ẹ mo fún yín. bàbá làwọn fún yín gbogbo ẹ. kẹ́ lọ bá mi kẹ́ lọ fún àwọn òòṣà yẹn ní èèwọ̀ jẹ. ẹ lọ bá òòṣà léèwọ̀ jẹ ẹni bàbá olúwo lọ́rùn ẹni iṣẹ́ o bẹ́ẹ̀ ti máa ṣe. ẹ lọ fún náà ń bẹnu ẹ lọ fún. oní ní afọ́nwọ́ jẹ o. gbogbo ète ni kẹ́ ẹ dá. gbogbo ète ni ẹ dá. kẹ́ ẹ máa wá mi káàkiri. kẹ́ ẹ máa wá bàbá kiri o. ìwọ ló parẹ́. ìwọ ló tàn. ọ̀rọ̀ rèé o ìpèníjà ńlá rèé o. bó lọ̀rọ̀ yìí máa já sí Ọlọ́run nìkan ló mọ̀. mo bàbá yàtọ̀. mo yàtọ̀ nú ẹ̀. wọ́n wà ń tọ́nú ẹ̀ dá. mo yàtọ̀ pátápátá. wọ́n yàtọ̀ pátápátá. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ mi gan àdúrà ń gbà. bẹ́ẹ̀ bá dọ́dọ̀ bàbá tí bàbá ṣàdúrà fún àdúrà rẹ̀ ó gbà. àdúrà rẹ̀ ó gbà. kò sádùn àtẹ tí mo bá kò sí àdúrà tí bàbá olúwo ṣe fún yàn tí ò ní gbà. bó làdúrà rẹ̀ ò ṣe ní gbà. àṣẹ Ọlọ́run ni. bẹ́ẹ̀ bá dìde. bẹ́ẹ̀ bá sì dìde ogun. ní tí mo máa ń láìkì. ní tí bàbá olúwo máa ń láìkì. ayé òkúkú ní mú wa ọba olúwo lẹ́gbọ́n tí wọ́n fi gbogbo orúkọ wọn lẹ̀ pé kò sí nǹkan tí ó ṣe wọ́n sẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni kẹ́ni bá láwọn fẹ́ forúkọ àwọn ṣe nǹkan àbọ̀n bóyá fẹ́ forúkọ wọn fún òòṣà léèwọ̀ ní àbí nǹkan kan pé kò sí nǹkan kan o nítorí pé wọ́n gbọ́kànlé olódùmarè. kí lè ròyìn ẹ̀yin èèyàn wa lórí àwọn ọ̀rọ̀ tí kábíyèsí tú jáde yìí o nípa pípe àwọn abọ̀rìṣà báwọn olóòṣà níjà pé kò sí nǹkan tí wọ́n ó fi àwọn ṣe. ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni kábíyèsí ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìbọrìṣà kò yẹ kó wà lára ohun táwọn kábíyèsí yóò máa ṣe tí wọ́n sì máa ń yànnàná àwọn ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn wa. lóòótọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ Yorùbá gbàgbọ́ wípé àwọn kábíyèsí jẹ́ ẹni tó yẹ kó jẹ́ alákòóso fún àṣà àti ìṣe. bàbá sì ń sọ̀rọ̀ àṣà àti ìṣe ńlẹ̀ Yorùbá ṣé a fẹ́ yọ ìṣẹ̀ṣe kúrò níbẹ̀ àbí a fẹ́ yọ ìbọ̀rìṣà ṣé ìbọ̀rìṣà wà nú ẹ̀ àbí kò sínú ẹ̀ nítorí ó dàbí ẹni pé
wọ́n ti wá ń yọ sọ́tọ̀ọ̀tọ̀ báyìí. Báwo ló ṣe yẹ kó jẹ́ gangan ẹ̀yin èèyàn tẹ́ ẹ mọ̀ nípa àṣà ilẹ̀ Yorùbá? Ǹjẹ́ ó yẹ kí ọ̀rọ̀ ìbọ̀rìṣà ǹjẹ́ ó wà lára àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá àbí kò sí ńbẹ̀? Báwo ló ṣe yẹ kó jẹ́ gangan? Kí lè ròyìn nípa ohun tí kábíyèsí Olúwo sọ yìí? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching.